ránṣẹ́ sílẹ̀ fún ẹ ní ṣọ́ọ̀bù tó bá ti dé kán ní kó wá bá mi lé sórí èmi ò ní nǹkan mi lẹ́yìn 3 million tí mo fẹ́ fún yín àti bá fẹ́ purọ́ fún yín mi ò lówó mi tí mo lè fi kún 1 and 2 ní náà ṣé bí mo máa ń táwọn èèyàn yín gbà káàkiri. Mọ́ mi wo jẹ́ kí n máa lọ sùn kọ́ ṣẹlẹ̀ ní pé mo ní text ní ọ̀la so mo lẹ́ láti ti máa lọ lẹ́yìn bá kí n lè ti ṣe sókè fún mi lówó yẹn ti máa. tèmi lékè mo sọ fún ẹ wípé mo lọ́rọ̀ tí mo fẹ́ bá ẹ sọ o ṣe dúró ká sọ̀rọ̀ wa lálẹ́ yìí tó bá lè dárọ̀ làwa máa lọ sùn. Mọ́mí ẹ lọ́rọ̀ tẹ́ fẹ́ bá mi sọ ẹ lọ́rọ̀ tẹ́ fẹ́ bá mi sọ ẹ lọ́rọ̀ tẹ́ fẹ́ sọ láti jọ lẹ fi ń dè mí mọ́lẹ̀ I have to go now I'll come back tomorrow okay mọ́mí ìjọ máa padà lọ́lọ́ jẹ́ kí n lọ ṣe exams mi ṣe gbọ́ mọ́mí owó mi lè jẹ́ kí n. èmi mọ̀ pé torí owó ló jẹ́ kó wá dágbére fún mi owó ó lè ní ẹ ò lè gbó ó dẹ̀ mú wàhálà tí mi ṣe fi dúró wò mí o anyway lọ́nà yàrá mi kò lọ́mú gbọ̀ngàn wá ní. Yes, mommy. Thank you. I love you, ma. I love you. Okay, I'll go down. Marry ma. Okay, I wish you best of luck. Yes, ma. Madam, ẹ ti gbìyànjú, ẹ try. Tẹ́ bá lè fi 3 yẹn lẹ̀. But tó wà ńbẹ̀ ni pé tí mo fi ń propose pé tẹ́ bá mi fi 500 yẹn sí. Ṣé rí àwọn tí mo ní lọ́kàn láti lò ń gbà yẹn? Bí lẹ ṣe mọ́ ń sìn, everything change. Iṣẹ́ wa ti advance ìwọ̀n dáńsọ yẹn lọ. Àwọn ìgbìmọ̀ tí mo fẹ́ lò ń gbà yẹn. Àwọn ètò tó jáde nísìn ó ti supersede àwọn yẹn ṣe ẹ lọ́sàn ẹ̀hún tó bá tẹ̀ máa gbé iṣẹ́ tèmi yọ tó máa gbé ọjà tí náà yọ ló yẹ kí n ṣe so ìdí nìyẹn tí mo fi propose bẹ́ẹ̀ bá mi fi bí 500 yẹn sí òbí bẹ́ẹ̀ náà lọ. wálé mo ti gbọ́ màá bẹ̀ fi 500,000 sí àmọ́ ṣá 3 million tàbí ọkọ̀jọ agree lé lórí yìí ni màá kọ́kọ́ san sákàǹtì tẹ bá ti wá dé location tán wàá wá ránṣẹ́ padà wàá gba 500 tó kù. Òkú mọ̀ pé mi ò ní disappoint ẹ ìwọ náà máa disappoint mi. Máa disappoint mi ò tí. Ṣùwárí nínú àwọn artist tí mo fẹ́ kó lò fún mi. Boy yìí Ibrahim Chatta. Ó ti mọ̀ jọ pé tẹ bá ní kó ṣe young boy á ṣe bá ní kó ṣe arúgbó á ṣe bá ní kó ṣe Hausa á ṣe kò sí nǹkan tó ní kó ṣe tí ò ṣe ó dàbí kò ó wà ń bẹ̀ Ibrahim Chatta mo fẹ́ kó bá mi lò. Mo fẹ́ kó lo Laide Balcare. Laide Balcare tiwantiwa náà ni. Ó ti yé ni. Ó ti yé ẹ ló sọ tó nǹkan ní mọ́lẹ̀. Ó láti sanwó wọn o torí mo mọ nǹkan tẹ́ máa ń ṣe ẹ̀yìn artist abá ti fún yín lówó tó ń sìn wá lọ máa bá àwọn ẹgbẹ́ yín ẹjọ́ owó àjọ ni ẹ lọ́ máa dọ̀bálẹ̀ ìwọ kọ́ ló lówó ìmọ̀ kówó sílẹ̀ sanwó fún wọn kọ́ lè ṣiṣẹ́ tó dáa fún mi. Ìyẹn mo fẹ́ kó bá mi lo aṣẹ́wó tó lè mẹ́ta. Ìyá aláyé ló wà nìyẹn kò sí wàhálà kò sí wàhálà. Àwọn tí wọn náà bá tún wọn rò pé wọn lè mọjà yẹn ta tó tẹ́ ẹ lọ́rùn kò fún wọn support àwọn tí mo sọ yẹn but mainly àwọn tí mo fẹ́ jù ní. ó tún kú owó kọ́ èèyàn wọn kó dán o bọ̀dá dúdú báyìí. Olúmídé Balcare. Olúmídé kọ́ èṣù bọ̀dá Musiliu dáṣọ fún mi. Àjọgbọ́n mi àwọn ọ̀gá wa nìyẹn even àwọn ganan wọn wà lára àwọn tó screenplay story so kò sí wàhálà lágbára ọ̀làjọ́ máa ṣí náà ni. Ọlọ́run á fún wa ṣe. wọ́n bọ̀ sá àlejò lọ́dọ̀ wọn sá. èèyàn náà ló sì fọwọ́ kọ́ ilé tó tó. so lágbára ọ̀nà ìjọba fún adé ọ̀tún la wọ́n á san kéde ìrìnà sínú àkáǹtì kẹ́mi sọ pé iṣẹ́ tó dáa fún wa. ó dáa. ẹ wá sá. tọwọ́tọwọ́ báwo ni. àdúgbò sá. ṣé èsì wà lá. kò sí ẹ̀kan ẹ lè ṣe àkúṣe ọjọ́. ìwọ ló ń kí àti ìkìtà ìbára ẹ̀sán kó jókòó lọ́lẹ̀. ara àwọn ọ̀gá wa ń ṣiṣẹ́ tíátà náà àwọn ẹ̀ dàgbẹ́ wọn wà náà. ó dáa. ǹlẹ́ o. ó dáa sá. yes sir. ẹ kú sẹ́ o. yes sir. so títí ọ̀tún la owó yẹn wà káǹtì. ok. ẹ kú jókòó. ara ìyá wa. báwo ni nǹkan ṣé kò sí. kò sí nǹkan àbúrò dáàdì mi làwọn nípa fíìmù tí mo gbé fún yín ìdájọ́ dọ̀rùn tẹ̀ fún mi lówó wọn wá lókè bóyá mo ti gba owó lóyún mi fáwọn lówó náà ṣe tẹ̀lé yín wá. kí ló dé tí ò ń kó ọ̀rọ̀ náà papọ̀ kí ló tó jẹ́ ká yanjú ẹ̀ ní 1 by 1 ẹni tó bá gbọ́ bó ṣe sọ́nsìn wá rò pé mò ń yan ẹ̀jẹ̀ ni o ní lórí iṣẹ́ ìdájọ́ dọ̀rùn tí mo tà tí mi fún ẹ lówó àbí lórí iṣẹ́ ìdájọ́ dọ̀rùn tá a tà tí ò mówó wọlé débi tá a máa rí owó kankan fún ẹ.
ẹ fún mi lówó náà ẹ lọ́jà ọ̀tà a dẹ̀ rí ìgboro pé ọjà mi ń mú un. mo lọ́jà ọ̀tà àbí wọ́n fúnra rẹ̀ mọ̀ pé ọjà ọ̀tà. ọjà mi ń tà. ẹ ǹlẹ́ o ìyá wa ọmọ yìí ní ẹ̀yin lòun kó ọjà tó ń fi owó tá a kó fún un ṣe ẹ̀yin lòun kọjá òun fún ẹ a ti rí tí kò fi rí owó gbà láti gbà náà. manager. Yes ma'am. ó máa gbọ́ kẹ́. bó ṣe dé ọ́fíìsì mo wọn lẹ́tírà dẹ̀ explain fún wọn wọn ò gbọ́ wọn kí pé mọ́lẹ́ wọn ṣe pé ní. bàbá ìgbẹ́nu sọ̀rọ̀ kò dákẹ́ ẹnu ẹ. Sorry ma'am. irú ẹ kò yẹ kó máa bá mi ṣiṣẹ́ rárá láti bì kan kódà kò yẹ kó bá mi ṣiṣẹ́ rárá. You are not supposed to be working with me. Sorry ma'am. torí pé wọ́n képe mọ́lẹ̀ wọn wá kó wọn bọ̀ wá bá mi nù lé ìwọ ò ṣe tẹ́lẹ̀ sílẹ̀ kó máa gbèpè ṣé ìwọ òwò èpè ni ṣé òwò èpè ni àwọn ṣètò wá forí ara wọn àtàwọn ọmọ wọn fi kó èpè tán bá ń ṣẹ́ ó wá ní gọ́ọ̀tù mú wọn bọ̀ wá bá mi nù lé. ẹ dákun ìyá wa ẹ má bínú ọ̀rẹ́ wa má bínú dákun èmi mo kó bá o èmi ò bá ti ìjà wá o. ẹ rí ẹgbàá lọ́wọ́ tèmi. ẹ má bínú kíní kan ni mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ nípa ọmọdé yìí ṣé ẹ rí bẹ́ẹ̀ tí ń wo yìí ọmọ òrukàn ni kò ní ìyá kò sì ní bàbá àwọn tá a wá kù ní ẹbí bàbá rẹ̀ torí bàbá rẹ̀ lẹ́gbọ́n tèmi ọ̀fọ̀ múlẹ̀ báyìí lèmi gbé àwa la wá wò pé kí la wàá ṣe láti ran ọmọ yìí lọ́wọ́ la wá mú gbogbo kòkó tá a jogún àti tèmi náà àfiyáwó agbóko fún ẹni tí ó fún wa lówó la bá kówó lé lọ́wọ́ lọ́ba ní òun fowó ṣe fíìmù tí wọ́n ń ṣe àwọn gbé fún yín ẹ̀ẹ́dáwó ọ̀hún padà ẹni mo torí ẹ̀ wá kì í ṣèjà. bàbá ó rẹ̀ pé ọ̀rọ̀ tí mi sọ yé yín o ọmọ yín ò jẹ́ kọ́rọ̀ yé yín wípé iṣẹ́ tó bá tà ẹ̀rọ owó ẹ̀ kódà bó ṣe wà nílẹ̀ pé ṣe ẹ̀ta dáadáa ni a ti ní mọ́tò má ti ra mọ́tò fún un bọ́ iṣẹ́ ò ta gbèsè ni mo jẹ́ ń di ọṣẹ́ ṣe ẹ fẹ́ kí n ra pín ogún kí n ra gbèsè kún ogún pé ni ẹ fẹ́ kí n ra kún ogún pé ni ṣé ẹ fẹ́ kẹ́mi jẹ gbèsè ni owó tí o sì jẹ̀díjẹ̀dí ò rí gbà o mi ò jẹ ọmọ yín lówó ẹ dẹ̀ má wà nù lé mi mọ́. ǹdẹ́ náà ló mọ̀ rí ọ ẹ wò ó ibẹ̀ rí pa láàbò ara lè yí kí lèyí lè dá ṣe iṣẹ́ yìí náà ló sì ṣe tọ́da láàbò ara lé lórí kọ́dà kò burú owó làwọn á gbà o ẹ̀rù ọlọ́run ò sì báyìí pé bí ẹnìkan lọ kọjá nísìnyí tó sì níṣẹ́ kan náà làwọn jọ ń ṣe tí mò ń gbọ́ tẹ̀ ń pé kó tó tọ́sẹ̀ kan kó tó tọ́tún la ẹ ti sọ 3 mílíọ̀nù sínú owó ẹ̀ kèsì tí ì ṣiṣẹ́ fún yín o. so ẹ ń wá sínú ilé mi bíbá yìí ẹ jókòó síbí láti wá fi etí mọ́ gírí kẹ́ máa gbọ́n tí máa ń sọ mi ò ní láì láti san tó bá wù mí nínú ilé mi mọ́ àbí kò ń ṣẹ̀bi yín ẹjọ́ yín kọ́. níbo lọ́bọ̀ sórí tí náà kí o ṣe rí ọ̀dà kò burú èmi wá gba owó ni n ó sì gbowó lọ bí lónìí. bàbá ẹ lè rí sísì gbà lọ. èmi ò ní rówó gbà. kọ́bọ̀. ẹdúró náà èyí ṣe tó lójú àánú rárá kò tí ẹ̀ sómi ojú àánú kankan lójú rẹ̀ ìmọ̀ tí ẹ̀jọ́ mi ìka náà wọ́n fi wo èèyàn dàgbà ìwọ̀n kí ó ṣe mọ́ ni wọ́n gba owó kí n tó. wọ́n ní onígbèsè tí ò bá ti gba ẹ̀mí. yóò gbẹ̀mí ni ẹ wà lè rẹ́ mi tèmi gbà torí mi jẹ́ yín lówó kẹ́ wá bọ̀ tánú lé mi. ọ̀ dánú mọ́ bọ́ọ̀ bá mọ̀ mi ò ní bá ń dá ṣàkàṣà èmi lọ bá sọyún ọmọ mi ni. kí lẹ fẹ́ ṣe. ìjà nkọlẹ ni mí. mo lè wẹ̀ fún yàn mo lè bọ́ tọrùn. ó yọ lára yín náà mo ti rí bẹ́ẹ̀ ṣe rí mo rí yín látòkè nílẹ̀ mo rí bẹ́ẹ̀ ṣe bí ó yọ lára yín gan. ṣe bẹ́ẹ̀ lẹ́yìn àtọ́ mi bẹ́ẹ̀ ṣe jọ rí ẹ̀rí mi tẹ́ ta dé ẹ̀rí mi tẹ́ ta ọmọ yín dé ẹ̀ lè fi mí ṣe nǹkan kan o. ṣé ń gbọ́ ẹ wá lè rí aṣọ kankan gbà lára tèmi ẹ wò mí dáadáa ẹ wò mí bàbá ẹ wò mí ẹ lè rí nǹkan kan gbà lára tèmi àti bá tún fẹ́ gbaṣọ lára ara yín sí bẹ́ẹ̀ ṣe wà yìí bẹ́ẹ̀ ni ẹ lè rí nǹkan kan gbà lára mi. njọ́ tí n bá tún wá rí ìwọ njọ́ tí n bá tún rí ẹnu lé mi tó ní nǹkan kan ṣe ẹ́ tàbí pé mo rí ẹ kó lọ sí ṣọ́ọ̀pù mi ìjọ ẹ̀ báyìí n máa fọlọ́pàá gbé ẹni njọ́ tí n bá tún wá síbi máa di ẹrù olè lẹ́yìn lórí ni kẹ́ ẹ bọ́ síta mú lé mi. ẹ ń wọ́n jáde. ẹ jáde síta mú lé mi. ó lè ṣe pé o bọ́ ọba lálàá tó rẹ́gún èmi.